Ẹ má gbàgbé, ẹ má gbàgbé, ẹ má gbàgbé, ẹ má gbàgbé, ẹ má gbàgbé Sheikh Adam Baba Oni Mimọ Lágége Markazi. Ẹ má gbàgbé, ẹ má gbàgbé o, ẹ má gbàgbé, ẹ má gbàgbé o, ẹ má gbàgbé Sheikh Adam Baba Oni Mimọ kárí ayé. Ẹ má gbàgbé, ẹ má gbàgbé ilẹ̀ Yorùbá lápapọ̀, ẹ má gbàgbé, ẹ má gbàgbé Rabitatul A'imma wal Ulama, ẹ má gbàgbé, ẹ má gbàgbé o, ẹ má gbàgbé Sheikh Adam Baba Oni Mimọ Lágége. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Àbòsí ò dáa, kò sì lérè. Nígbà tí mudir tí wọ́n tú láìpẹ́ yìí nípa wípé ọjọ́ orí ànábì wa Nuh alayhi salam tí Kùránì gbé wá tó sì clear dáadáa, tí wọ́n ní kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ táwọn, wọ́n takò àyà Kùránì tó lẹ́sẹ̀ lẹ̀. Ẹ̀yin kí wọ́n ṣe Allahu Akbar, ara wọn míì tó bẹ̀rẹ̀ sí post ẹ̀ lọ sí research kíníkan bàbá kíníkan ti dà yín sí wàhálà, tàtà ní sí wàhálà. Àwọn sọ fún yín pé dọ́là ń Sheikh Adam mọ̀ jáfa dọ́là. Ya Rabbana ya ilahi igfiri li Sheikhi li alori alhiqiu bis salihina fi zumuratil mursalina. Ọlọ́run bá kí àfáà Sheikh Adam. Adama aliyalori, Adama aliyalori. Tá bá bi ẹ̀yin náà léèrè, ẹ̀yin tẹ́ ń ṣara àjàlé wa, ẹ̀yin tẹ́ ń defend pẹ̀lú gbogbo ìbàjẹ́ yìí àti gbogbo ìjáṣà yìí àti gbogbo ìmọ̀ fanúwájú pọ̀ mọ́ ti pàkọ́. Àwọn tó bá ti wá takò yín, tó bá ti gbódodo dání, ẹ mọ̀ wá fà wọ́n láṣọyà. Ẹlẹ́n defend the legacy Sheikh Adam, ẹ̀ ń defend Sheikh Adam, àbí? Ẹ wo àwọn fídíò tá a fẹ́ play. Ẹ kọ́kọ́ jẹ́ àgbọ́ ti mudir, ẹ jẹ́ àgbọ́ òní. Kò sẹ́ tó lo 1,000. Allahu Akbar. Kò sẹ́ tó lo 300. Allahu Akbar. Láyé táwa yìí. Kọ́nà ti dáyé. Ó ti fa àwọn èèyàn síbẹ̀. Àmọ́ bí wọ́n ṣe lò ó, tí wọ́n ṣe tà nígbà náà, Lagbara nílùú yẹn. Allahu Akbar. Lágége. A ti gbọ́, ẹ wá já gbọ́tà àfá àgbà, àfá àbá àbárí mọ́kọ́ o, àfá aládàmọ̀, ọ̀tá rẹ̀ mọ̀ pa fà yìí, ẹ já gbọ́ ti bàbá. Kótó wá di pé ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ èyí tẹ́lẹ̀ náà wí tó kó wá di pé wá ń lu bí ìsinmi yìí nígbà mo ti wí jẹ́jẹ́ fún jàmọ́ ni wọ́n gbọ́ mi. Wọ́n lè lọ àwọn wí náà wọ́n wí sílẹ̀ yìí, àwọn ti fi jẹ́jẹ́ fún jàmọ́. Gbogbo ìgbà tí wọ́n ju inú lókè tí wọ́n jù lóko tó fi jẹ́jẹ́ ẹgbẹ̀rún ọdún ó bí àádọ́ta ló fi lé wáyé. Wọ́n ní ẹgbẹ̀rún ọdún ó bí àádọ́ta ló fi lé wáyé. Ẹgbẹ̀rún ni àádọ́ta péré ló kù tó fi gbé ẹgbẹ̀rún péré níwájú inú à. Wọ́n ní ẹgbẹ̀rún ọdún ó bí àádọ́ta níwájú inú à. Alámàdì kò mí ló fún wọn títí ọlọ́run fọ̀nà mọ̀ wọ́n àbẹ́yìn náà ńlá ẹ̀dáná náà. Ìgbà tó lọ wá ní tó wọn ò ní gbà mọ́ ti tó. Wọ́n náà ta àdúgbò tẹ̀wọ́n náà dáwà ti tó. Lọ́wọ́ di nígbẹ́ rábì. Iná wọn àtàrí. Wọ́n àgbà tẹ̀lé náà. Ẹni tí kò ní ṣàlékún gangan fún wọn nínú owó àtọ́lá àpòkò ni wọ́n tẹ̀. Sẹ́yìn náà ti gbọ́,
ǹjẹ́ kọ́kọ́ notice ńbẹ̀ ni bàbá mú ìwé dání àáfàá nìyẹn in tó fẹ́ sọ ó fi pọ́ǹtì yẹn lẹ̀ kò sọ̀rọ̀ pẹ̀lú ọgbọ́n orí sọ̀rọ̀ pẹ̀lú mọ̀ tóun ti bó ṣe jẹ́ olókè mímọ̀ tó ó tún wá fi àti pé ká mú ìwé dání sọ̀rọ̀ ká gbé tírà síwájú kó bú àbùkù bá ní ẹ̀kọ́ bó ṣe ń ṣe yín kó ń bẹ̀ ẹ wà lẹ́nìkan ṣe rìsẹ́ẹ̀tì ó wá ń sọ jákujàku lẹ́nu ẹ̀ẹ́dẹ̀ tí wọ́n á ní tìjú ẹni yìí àti Sheikh Adam ta ló nímọ̀ jù mo ti sí ẹ Gbogbo Ọmọ Markaz tó o bá lè dáhùn ẹ ẹni yìí àti Sheikh Adam al-allamatul ilori al-alimul alami bàbá àgbàlagbà ẹni yìí àti bàbá wa àgbà olókè mímọ̀ Sheikh Adam ta ló nímọ̀ jù tí Sheikh Adam fi sọ in the same thing tá nàbí sọ the same thing táwọn sàábé sọ the same thing táwọn Imam mẹ́rẹ̀ ní sọ the same thing táwọn àfọ olóríire tàná tí Sheikh Adam tún mú mọ tiwọn náà the same thing tọ́sọ̀ làwọn náà sọ yìí níbo làáfọ àtọ̀hún ti rí tiẹ̀ ìbéèrè tá à ń bí nìyẹn kò dàrú àfi tẹ́ ẹ bá ṣàfáhà àbí tẹ́ ẹ kọ̀tọ́ Sheikh Adam lókù torí gbogbo ẹni tó bá ti jáde sí yín ṣe ẹ báyìí sí mo sọ wọn lórúkọ ẹ sọ pé Sheikh Adam mọ tí wọ́n sọ mẹ́yìn àbí kẹ́ sọ pé ẹnìyí mọ kí ń jù wọn lọ wọn sọ̀rọ̀ ogun orí àfáà nìyẹn bí ma'na al-kalima ẹgbọ́n tó ṣẹlẹ̀ yìí ẹgbọ́n jákèmọ́ ẹgbọ́n tó sọ ń bí. Gbogbo ẹni bá ní Abubakar àtànábì ní bẹ́ẹ̀ nù kòtò làákàyè ń tọ̀ ń ní ọ̀ lálàáfíà torí pé làákàyè rẹ̀ etí ilé náà ní ti ń jẹ ọ̀wọ́nú bí àlàáfíà mímọ́ wà èyí tí káàbò làbárì gbé wá ní bẹ lọ́wọ́ rẹ̀. lọ́lọ́run wá ní sọ fún Abubakar ránṣẹ́ sí Abubakar rẹ̀ pé tó bá di àsìkò báyìí ẹ jáde wọn bá tó wá jáde wọ́n wá jáde nu ànábì jáde ànábì ó jáde ọkàn wọn lẹ́nu ọ̀nà. lójú orí bẹ̀ kọjá wípé àwọn aláìmọ̀kan là ń pè láwọn àbá àwọn aláìmọ̀kan. lànàbì bá lọ Abubakar ló ní jáde ẹ̀yà máa bí wọ́n ṣe wá kú lé nìyẹn ó tó wá di wípé ànábì wá ní wọ́n tẹ̀lé wa o wọ́n lè pa wa o èyí tó kù ní wípé wọ́n Abubakar ló ní báwo ni Abubakar ló ti ṣètò ẹni tó mọ̀nà ọ̀rọ̀ tí kì í sọ̀nà tí gbogbo yẹn fẹ́ gbà òun lẹ́yìn náà ibi ká tó sí tí wọ́n èé tí gbogbo tí wèrè wọn tí wọ́n èé sí tí ìrọ̀ lójú wọn mo ti ṣètò bẹ́ẹ̀. ọ̀rọ̀ pa Abubakar àtànábì ní bẹ́ẹ̀ nù kòtò ọ̀rọ̀ wọn ò lálàáfíà ẹni ó sọrú ọ̀rọ̀ nìgan tóun náà gbà wọlé bẹ́ẹ̀ ìmọ̀ rẹ̀ ò lálàáfíà ni. làwọn ará Mákà bá wá kìyà fàtúlà sáré àwọn tí ọmọ tán pé sẹtíù ni wọ́n gbé wa rárá sẹtíù ti kú ńjọ́ wọn bí ànábì. gbogbo ẹni bá ní Abubakar àtànábì ní bẹ́ẹ̀ nù kòtò làákàyè ń tọ̀ ń ní ọ̀ lálàáfíà torí pé làákàyè rẹ̀. ẹni bóńdà ń pè àṣejúkò fẹlẹ gáàrin wọ́n sì ti kú lámìyàrí mọ́ wọ́n yẹ kúrò náà má bẹ̀rẹ̀ gáàrin mi ní àárín mi. lójú orí bẹ̀ kọjá wípé àwọn aláìmọ̀kan là ń pè láwọn àbá àwọn aláìmọ̀kan òun làwọn. Can you see ló jẹ́ pé àwa onísọ́nà là ń preserve image heritage yẹn àwọn onísọ́nà là ń preserve heritage Sheikh Adam àwa la nífẹ̀ẹ́ wọn afọ àwa ni wọ́n ṣe màláìka o a lè mọ́ bá wọn lọ́nbò míì àmọ́ ṣe orí inú àwọn ọ̀rọ̀ eléyìí tó ń gbọ́ yìí a bá wọn lọ́nbẹ̀ dáadáa àti ẹ̀ bá wọn lọ lọ́pọ̀lọpọ̀ àyè ni ṣé dákúmọ̀ ló lóun mọ̀ yìí pé Sheikh Adam wọ́n gbà yípa Abubakar ló wà nù kòtò wọn dẹ̀ dasọ́ ní ti gbogbo àwọn àfọ olóríire ìtànà gbọ́yé nìyẹn àtàwọn sàábé níbo la àfọ àyín ti rí Felix Nola torí pé ẹ fẹ́ defend àfọ àyín yìí ẹ̀dẹ̀ gbá Sheikh Adam sẹ́gbẹ̀ẹ́ kájọ Sheikh Adam kò lára gbogbo yín kí lẹ fẹ́ kù ẹ̀yà láì ní ìtìjú ẹ̀dá yìí níta àdọ̀tá yín símọ̀ nìyẹn a ní nǹkan kan pẹ̀lú yín kò sí níta fẹ́ gbà lọ́wọ́ yín ẹ mọ́ bẹ́ẹ̀ sì jẹ́ mọ́ ni ẹ̀yin ẹ tiẹ̀ kọ́kọ́ fi ilẹ̀ kẹ́hun tí ó ṣẹlẹ̀ ẹ wàá mọ nǹkan kan mí tẹ́lẹ̀ ṣe ju defamation lọ we shall see so ẹ wo orun tí jápọ́nlì tó lọ bá máàjì papọ̀ yìí àti pé Sheikh Adam bàbá yẹn ti mọ̀ wọ́n ti yẹn kankan yìí. bani duniya idha malimari wala wàgọ́ba nasu wàfútarọ̀ ṣàtúrọ̀ba tasala anfàtọ̀ ìlì nasu adamali alórí wàkọ́irù nasi man taraka al-jawaba Allah وخير الناس من ترك الجواب ṣé ibi tá ń bá lọ yìí
àwọn akọ́lá àmọ́ ṣe rọ́ọ̀dù fún yín mọ́ Sheikh Adam ni ó mọ fèsì fún rẹ̀ torí pé ọ̀pá yìí ti fèsì kalẹ̀ ẹ mọ́ wulẹ̀ béèrè èsì ti wà ńlẹ̀ Sheikh Adam ti jára ọkùnrin sìn wọ́n ní kò sí ti ń jẹ́ 95 years 950 years tí kò rá ní sọ̀rọ̀ náà ni mi ìfẹ́ mọ́ tó ti ka ó mọ̀ wá gbé òdo fáwọn yóò máa wá pákéjì àdánwò irọ́ àìmọ̀kan ó mọ̀ wá kun lọ́dà mímọ̀ níbo ẹ ó ní tán fi ń kà ń gbà yẹn kí náà fi ń kà á àbó ní kàlẹ́ndà ẹ mọ̀ wọn ara yín àfa yìí ẹ gbọ́ Sheikh Adam ti fèsì kalẹ̀ ọlọ́run ti jẹ́ kí wọ́n nà wá lọ́rùn táwa bá ń bá yín sọ tẹ bá ń ṣépè fún wa tẹ ń bá wa lórúkọ jẹ́ tí Sheikh Adam bá sọ ẹ mọ̀ jápá mọ́ nígbà yẹn ó lè yọrọ ẹ kó lọ́mọ kí o Sheikh Adam. Assalamu alaikum.